tó bẹ̀rẹ̀ sí ní lu adé aládé ṣé ẹ lè mọ nǹkan tẹ́ ń ṣe kó ẹ máa ṣe gbogbo èyí ṣé ẹ lè jẹ́ ọmọlúwàbí kẹ́ jẹ́ ọmọ Yorùbá tẹ́ pe ara yín ní ọmọ Yorùbá ṣé ẹ lè máa ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe. eléyìí mọ̀ tó lágbára o à ní kájèkúrò ọ̀ràn kan tán láwo àwọn kan tún gbọ́wọ́ rẹ̀ sáwo ṣé ọlọ́ọ̀fẹ́ báyàn wé ètí wọn náà tún ń sọ yìí sí òtún wá pọ̀ jù sí òtún lágbára àbí níbo la wá ń lọ níbo la já sí eléyìí tárábìnrin yìí sọ òun náà ni mo tún fẹ́ kẹ́ ẹ gbọ́ kẹ́ ẹ tún jẹ́ ká jọ wò kẹ́ ẹ tún jẹ́ ká jọ gbọ́ torí pé ọ̀rọ̀ táwọn kinní yìí ń fà lẹ́sẹ̀ láàrin àwọn ọba aládé wa kábíyèsí Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀ àti kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́ ọmọ tí ń kọjá ìta lérò mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ farabalẹ̀ ká tún jọ gbọ́ eléyìí tárábìnrin yìí tún sọ sílẹ̀ ọ̀ wá pọ̀ jù bí kí ló dé ẹ̀jẹ̀ àjọpọ̀. ọjọ́ kìíní àná tí mo sọ̀rọ̀ pé ọmọ àlè ló pọ̀ lọ́yọ̀ọ́ àwọn olórí burúkú kan bẹ̀rẹ̀ sí ní iṣẹ́ èpè wọ́n ní mi ò mọ nǹkan tí mò ń sọ. ókè ṣé ọmọ àlè ó pọ̀ lọ́yọ̀ọ́ àbọ̀ ọmọ àlè ò pọ̀ lọ́yọ̀ọ́ àtọba Ọ̀yọ́ àti ìjòyè Ọ̀yọ́ ó yẹ kán ṣe DNA test fún wọn torí dájúdájú Fúlàní ló bá yà wọn sùn. ọjọ́ kìíní àná tí Fúlàní ti gbadé lórí wọn tán ti lé wọn wọgbó tán pera wọn ní empire òfu empire ìsọnù empire orí burúkú empire tó jẹ́ pé ṣe ló kọ́ àwọn ọmọ wọn ń ṣẹrú empire tó ń ta àwọn ọmọ wọn fóyìnbó tán fi àwọn ọmọ wọn ń gba ìgò tán fi ń gba umbrella tán fi ń gba glass tán fi àwọn ọmọ odidi ọmọ tán fi ń gba ìṣáná tán pe àwọn ọmọ tí wọ́n bí nínú tán pè wọ́n ní ẹrú wọn. àwọn olórí burúkú kan ń ṣẹ́ èpè ṣé kò farahàn báyìí àbó farahàn ọmọlúàbí ọmọ gidi wo ló lè ṣe èyí tí wọ́n ń ṣe yìí ọmọ alálùbáríkà wo ló lè hùwà tí wọ́n ń hù yìí Almaroof mo rí i pé òun rí gbogbo nǹkan tó ń lọ o mo mọ̀ọ́mọ̀ dákẹ́ ni mo fẹ́ wò bóyá wàá sọ̀rọ̀ lórí ẹ̀ àbí ò ní sọ̀rọ̀ lórí ẹ̀ òun ni mo ṣe dákẹ́ látọjọ́ yìí tí mò ń wòran ṣùgbọ́n mo rí i pé inú ẹ̀ ń dùn sí bó ṣe ń ṣẹlẹ̀ yìí inú ẹ̀ dẹ̀ ń dùn sí bó ṣe ń lọ ṣùgbọ́n tá a bá jáde fún yín tán tá a bá bẹ̀rẹ̀ pẹ̀lú yín àá bá yín fàájà tá a bá jáde fẹ́yìn ọmọ Ọ̀yọ́ pẹ̀lú ìwà tẹ́ ń wù yìí tá a bá bẹ̀rẹ̀ tán ní dúró wò tán àwa ní sùúrù gẹ́gẹ́ bí ọmọlúàbí táwa ọmọ òtún òjíire jẹ́ la ṣe ń wò yín níran bọ̀tá wá rí pé stop tẹ bá dẹ̀ sọ pé fẹ́ stop ipe fẹ́ bẹ̀rẹ̀ tá bá bá yín tẹsẹ̀ sí tá bá kí ẹsẹ̀ bọ́ pẹ̀lú tiyín tara yín sun ẹkún kékeré lẹ ṣì ń sun lọ́nà torí mo rí pé gbogbo nǹkan tá a sọ fún yín nígbà yẹn ara ń ta yín ara yín ò gbá ìwọ Adébáyọ̀ Victor àbí kí náà sọ pé òun jẹ́ gbogbo right up ẹni mò ń rí o mo ṣe bẹ́ẹ̀ ni pé mi ò rí ẹ torí mo rí pé Fúlàní ni ẹ òun ṣọmọ Yorùbá ò dẹ̀ ń ṣọmọ kóòtù òjíire torí ọmọlúàbí kan ọmọ gidi kan kò lè máa ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ẹ bìlífù pé ẹlẹ́nu ọ̀rọ̀ ẹjọ́ mo gbà tẹ́tí ẹ̀ ń pe ara yín ní empire kí lẹ jẹ́ empire lé lórí tẹ́ bá fẹ́ ká bẹ̀rẹ̀ sí ní máa ta sí yín a máa ta sí yín wọ́n nà wọ́n àjọ máa fúnra wa jẹ lọ́nà àmẹ́ni tó máa dùn jù kí lẹ jẹ́ empire lé lórí ìlú yín Ọ̀yọ́ kò yàtọ̀ sí village kò yàtọ̀ sí abúlé inú àbá oko wọn ò túlù yín ṣe náà àwọn ọba yín ọba Adéyẹmí àná ò túlù yín ṣe kódà ẹ rówó kọ́ ààfin pẹ̀lú bọ́ba yín ṣe lówó tó ẹ wà for nothing ọba yín míì tún débẹ̀ àfi kó ṣu ẹnu jọ kó kẹnu ẹ dàbẹnu ejò ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ o á dẹ̀ fún yín jẹ bẹ́ẹ̀ àfi kí ọba yín ṣu ẹnu jọ kò rẹ́rìn rí inú ẹ̀ ò dùn rí kò lá ṣúgà rí inú ẹ̀ ò dùn rí àfi kó ṣu ẹnu jọ kò rówó kọ́ ààfin ẹ wá lẹ ẹ̀kọ́ ààfin rédèrèdè kan pé ààfin Oòduà ṣé Oòduà jọmọ Ọ̀yọ́ ni
sójọ́ ọmọ Ọ̀yọ́ ẹ rí pé lẹ́sìn ni ẹ rí pé ẹ hùwà ẹ̀sìn kí torí ìjìnà ìwọ tó bá nídìí àgbo ibà ìwọ tó bá nídìí oògùn malaria typhoid stroke diabetes ìwọ tó bá fẹ́ wo nǹkan wò tó nídìí confam babaláwo ìwọ kàn ṣá mẹ́sẹ̀gì mi màá bá get confam babaláwo ọ̀ tó bá ní àìsàn kan tó ń ṣe lára bíi kidney bíi liver anything nǹkan tó bá ṣàtì ń ṣe ẹ màá bá get babaláwo tó wà confam tó jẹ́ pé ó dẹ̀ wà reliable. ẹ rí pẹ́lẹ́sìn nìyí ààfin gan ẹ̀ ní wọn ò lè gbé ilé gidi kan jáde nílùú Ọ̀yọ́ àfàwọn new estate táwọn tó wà lábúròdù ṣe ń kọ́ sílé kò sílùú ẹ̀ túlù yín ṣe ẹ̀ mọ fashion àpá aṣọ méjì ó ti tó kùnrin baálé ilé ránṣọ ẹ̀ mọ nǹkan gidi ẹ̀ mọ nǹkan tó dáa ṣé ẹ ti ẹ̀ mọ nǹkan tó dáa àtọba yín àti ìjòyè yín ṣé wọ́n á mú nǹkan tó dáa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ online tẹ̀yin ọmọ àlè ẹ̀yin ọmọ fúlàní tẹ̀ ń ṣe ẹ̀yin ọmọ málì tó ń gbóyún yín wá láti málì láti fúlàní ìgbà táwọn fúlàní ti kó bàbá yín lẹ́rú tó ń gba adé ẹ̀ lórí ẹ̀ tó di kó lọ tọrọ adé aládé tó bẹ̀rẹ̀ sí ní lo adé aládé ṣé ẹ lè mọ nǹkan tẹ̀ ń ṣe kó ẹ máa ṣe gbogbo èyí ṣé ẹ lè jẹ́ ọmọlúwàbí kẹ́jẹ́ ọmọ Yorùbá tẹ́ pe ara yín ní ọmọ Yorùbá ṣe lè máa ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe gbogbo nǹkan lọ ní ìfẹ́ fi jù yín lọ gbogbo nǹkan pátá tó fi ń jùyàn láyé àti ní ọ̀run lọ ní ìfẹ́ fi jù yín àbí ìṣọba yín tó ń tọrọ nọ́mbà olówó káàkiri lágbo kí lọ́ba yín tẹ́ ṣe fi Ṣèyí Tinubu jẹ ọ̀kan lọ́mọ torí ó rí pé Ṣèyí Tinubu ó lawọ́ sí ó máa ń ya owó kí lọ́ba yín ṣe ń tọrọ nọ́mbà Davido ṣèbí bóyá á lè fi Davido síbì kan ni tá a yàwó fóun owó lọ́ba yín wá tọrọ ọba yín ò rí jẹ ó ti wà lórí oyè báyìí á ti máa lọ sí bí oṣù 5-6 ọba yín ò sọ pé òun fẹ́ kọ́ ààfin ọba yín àná tó gbéṣẹ̀ more than 50 years ló lò lórí oyè kò rá àfikọ́ tóró tí ń wò pé ṣáwọn ọmọ Fúlàní ló fẹ́ kọ́ ààfin fún ọmọ àtirọ nìyí tẹ́ bá ti sọ pé ẹ fẹ́ gbọ́ ọ̀rọ̀ á fún yín jẹ bẹ́ẹ̀ ṣe fẹ́ tẹ́ bá ti sọ wípé ojú òkín tì yín àbá yín wá tìjú àlọ́ra fún yín lọ́jà ìwọ tó pera ní Ọ̀yọ́ empire tó bẹ̀rẹ̀ sí ní gbé oríṣiríṣi síta online tó ń táìpù oríṣiríṣi ń jàtúbọ̀ tán ẹ̀ lè dáa yẹ́ ẹ̀sán tó mo máa ń sọ̀rọ̀ sọ́ba kí n dẹ̀ tó lè sọ̀rọ̀ sọ́ba wàá ti lọ wo nǹkan tí ọba yẹn ṣe wàá ti gbọ́ nǹkan tí ọba yẹn ṣe wàá mọ̀ kó dìsáàfù ọ̀rọ̀ tí mo sọ sí kí ló ṣe yín kí lára ń ta yín fún lórí ọ̀rọ̀ onírìṣà kí lẹ fẹ́ kúlé lórí ọ̀rọ̀ onírìṣà torí ojú yín lọ àbí òun lẹ ṣe wá ń ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe torí ojú yín lọ òun lẹ ṣe ń dá gbogbo àrà tẹ́ ń dá ìṣùgbọ́n ẹ̀sìn lẹ máa padà fi ṣe ta bàbá yín lọ́wọ́ sí wọ́n ní lèmi wá fún yín mi ò bẹ̀ yín kẹ́ stop tẹ́ bá ti fẹ́ kájọ máa jù síra wa back to back kẹ́ continue á sún yín àmẹ́ni tá sá wọlé nínú àwa àti ẹ̀yin àáwọ̀ ẹni tá sọ wípé ó tó gẹ́ nínú àwa àti ẹ̀yin ẹ̀yin tẹ́ ẹ̀ ní ròrí ẹ̀ ní tìjú ẹ̀ ń pariwo àgọ́dọ̀yọ́ àgọ́dọ̀yọ́ ẹ̀ mọ̀ tún mọ̀ àgọ́dọ̀yọ́ ni ṣe gbọ́ pé ipe àgọ́dìfẹ̀ ṣe gbọ́ pé àgọ́dà Ifẹ̀ ni ẹ̀ mọ̀ tún mọ̀ àgọ́dọ̀yọ́
ìgbà tán payín tí Fúlàní payín débì kan wọ́n wá tọrọ ilẹ̀ fún yín, wọ́n wá sọ yín ní àgọ́ Ọ̀yọ́, ẹ̀yin wá padà yí sí àgọ́dọ̀yọ́. ẹ̀yin tán tọrọ ilẹ̀ fún tẹ̀ ń kílèmù empire, ẹ̀rí pórí yín ò pé. ẹ̀yin tó jẹ́ pé Ìbàdàn ló fún yín nílẹ̀ àtògbómọ̀ṣọ́, ẹ̀ ń kílèmù empire, ẹ̀rí pé ti ya wèrè. empire àtọdún wo, empire àti ìgbà wo, olórí burúkú gbà nìyí o. ẹ ti ṣí èrè pápátá, orí yín ti dàrú, ẹ ti ẹ̀ nírònú, ẹ ti ẹ̀ mọ nǹkan tó kàn rárá. ẹ wá ń sunkún Ọọ̀ni ìrìṣà kiri online. ó tí Ọọ̀ni ìrìṣà ti rìn jìnnà, ẹ lè bá. ẹ jẹ́ kí n dé iléeṣẹ́ Ideas Enterprise, iléeṣẹ́ tí wọ́n lórúkọ rere, iléeṣẹ́ tí wọ́n gbọ̀rẹ̀kẹ̀ jígẹ̀, iléeṣẹ́ tí wọ́n nírìírí àti òye nípa bá a ṣe bá ní fi orúkọ iléeṣẹ́ sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC. bóyá ẹ̀yin fẹ́ fi orúkọ iléeṣẹ́ yín sílẹ̀, ìyẹn business name, àbí ẹ fẹ́ upgrade business name yín sí liability company, wọ́n ń ṣe nílé iṣẹ́ Ideas Enterprise. bóyá ẹ̀yin dẹ̀ fẹ́ gba certificate TIN, ìyẹn tax identification number certificate, ẹ fẹ́ gbà á, iṣẹ́ wọn ni nílé iṣẹ́ Ideas Enterprise. bákan náà bóyá àjọ tàbí association kan lẹ́yìn ní tí ẹ wá fẹ́ fi orúkọ sílẹ̀ lọ́dọ̀ àjọ Corporate Affairs Commission CAC, kẹ́ ẹ lè láǹfààní sí àwọn owó ìrànwọ́ tí ìjọba àpapọ̀ tí wọ́n ń fún àwọn onílé iṣẹ́ àti àwọn ẹgbẹ́jẹgbẹ́ tí wọ́n bá ti forúkọ sílẹ̀. ẹ bá ilé iṣẹ́ Ideas Enterprise, ẹ bá wọn sọ̀rọ̀, mo sì mọ̀ wípé ayọ̀ ni yóò padà já sí, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń bá wọn dòwò pọ̀ tí wọ́n ń gbéṣẹ́ fún wọn ò ní wọ́n kan sára tí wọ́n sì ń dúpẹ́ nígbẹ̀yìn. ìdí abájọ ni pé wọn kì í fi iṣẹ́ wọn falẹ̀, àsìkò péréte òun náà ni ohun tí wọ́n bá yín ṣe òní yóò jáde, bóyá ìforúkọsílẹ̀ iléeṣẹ́ ni àbí ti NGO, ìyẹn non-governmental organization, tàbí ẹ̀yin fẹ́ ṣe NIN modification, wọ́n ń ṣe nílé iṣẹ́ Ideas Enterprise. bákan náà bóyá ẹ̀yin fẹ́ máa gbé ọjà local goods, ẹ fẹ́ máa gbé lọ sí orílẹ̀-èdè míì, ẹ wá ń wá ọ̀nà àbáyọ, ẹ fẹ́ gba ìwé ẹ̀rí tí ẹ fi lè mọ láǹfààní láti máa gbé ọjà lọ sí ilẹ̀ òkèrè, ìyẹn export license, iléeṣẹ́ Ideas Enterprise wọ́n bá yín ṣe lọ́nà ìrọ̀rùn láì ní fi àsìkò ṣòfò. bákan náà iléeṣẹ́ Ideas Enterprise wọ́n bá ní gba international passport ní àárín àsìkò péréte láì ní fi àsìkò ṣòfò tí kò sì ní ná yín ní wàhálà kankan. nítorí wá jẹ́ kó rọrùn ni wípé kò síbi tẹ́ ẹ̀ ti lè bá wọn dòwò pọ̀, ìlú wo lẹ̀yin wà, orílẹ̀-èdè wo lẹ̀yin wà, ẹ̀yin ẹ kàn pè wọ́n kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀, kẹ́ ẹ ṣàlàyé ohun tẹ́ ẹ bá fẹ́ fún wọn. mo sì fọwọ́ sọ̀yà wípé ìrọ̀rùn òní yóò bá dé. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ni 09037690638, ẹgbọ́ lẹ́ẹ̀kan sí 09037690638, òun náà ni ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Ideas Enterprise. ẹ pè wọ́n lónìí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀. Ideas Enterprise ní ẹ̀kan sí o, registration ilé iṣẹ́ àti mọ́tò báwo lẹ ṣe fẹ́ sí. Ideas Enterprise àwọn ní bàbá. Ideas Enterprise ilé-iṣẹ́ tó láàmìlaka tó ta kànmọ́lẹ̀ káàkiri àgbáyé. Ideas Enterprise ilé-iṣẹ́ tó mójúlẹ̀jà nípa bá a ṣe bá ní forúkọ ilé-iṣẹ́ ẹni sílẹ̀ pẹ̀lú àjọ Corporate Affairs Commission CAC àti Small and Medium Scale Enterprise láàrin àsìkò péréte, bíbánigba tax identification number TIN
láì múnira lọ́wọ́. iléeṣẹ́ Ideals Enterprise tó ń bá ní gba ìwé ìrìnnà international passport láàrin àsìkò péréte láìsí làálàá. gbogbo ohun tó jẹmọ́ online services ni wọ́n ń ṣe lọ́dọ̀ wọn. ìrírí àti ẹ̀kọ́ tí wọ́n ní níṣẹ́ wọn fi rọrùn gbà. gbogbo àwọn tí wọ́n bá wọn dòwò pọ̀ ni wọ́n ń kan sáárá. nítorí owó wọn ò gara, wọn kì í fi àsìkò ṣòfò. ìrọ̀rùn níṣẹ́ wọn. níléeṣẹ́ Ideals Enterprise gbogbo bilọ́jà wọn dé lórí ẹ̀rọ ayélujára Facebook Ideals Enterprise, TikTok Ideals Enterprise, Instagram Ideals Enterprise. ẹ tún lè bá wọn sọ̀rọ̀ lójú òpó WhatsApp 0903 769 0638 lẹ́ẹ̀kan sí 0903 769 0638. Ideals Enterprise, iṣẹ́ wọn fi ni lọ́kàn balẹ̀.